títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ó ní gómìnà Bíọ́dún Oyèbánjí kò tí ì padà wọ ìpínlẹ̀ Èkìtì o, èyí tó ti ń dá awuyewuye ńlá sílẹ̀ tó sì jẹ́ wípé báwọn kan ṣe ní ọkùnrin náà ó fi ìrìn àjò tó rìn lọ sórílẹ̀-èdè United States of America ìyẹn USA ó fi sinmi ni àwọn kan sọ wípé ó dà pé ó rẹ bàbá náà ó sì ń fi àsìkò náà àti àǹfààní náà ó fi ń tọ́jú ara ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára ní Sahara Reporters bó ṣe tú àṣírí náà, wọ́n ní lọ́sẹ̀ méjì sẹ́yìn ni gómìnà Bíọ́dún Oyèbánjí kúrò ní ìlú Èkìtì àti orílẹ̀-èdè Nàìjíríà láti lọ síbi ìpàdé pàtàkì kan tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé láàrin àwọn ilẹ̀ orílẹ̀-èdè tó wà nílẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè United States of America. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n parí ètò náà tó yẹ kí gómìnà Bíọ́dún Oyèbánjí padà wálé, ìwé ìròyìn Sahara Reporters ní kò sẹ́ni tó rí gómìnà o, bẹ́ẹ̀ ni gómìnà kò wá sí Nàìjíríà débi pé yóò dé ìlú Adó Èkìtì tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Èkìtì tó ti ń ṣèjọba àti ibi tí ilé ìjọba ìpínlẹ̀ Èkìtì wà. Níṣẹ́ lọ̀rọ̀ yìí mà ti wá ń di awuyewuye tó jẹ́ pé báwọn kan ṣe ń sọ̀rọ̀ pé gómìnà Bíọ́dún Oyèbánjí ó ń fi àǹfààní ìrìn àjò ẹ̀ tó rìn lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ó fi ń sinmi ni, bẹ́ẹ̀ làwọn kan sọ pé ó tẹ bàbá náà díẹ̀ ni àti pé ó ń fi àǹfààní náà láti fi gba ìtọ́jú ni. Ṣùgbọ́n gbogbo akitiyan wa láti gbọ́ bí ọ̀rọ̀ ṣe jẹ́ lẹ́nu agbẹnusọ gómìnà ìyẹn ọ̀gbẹ́ni Ọláyínká Oyèbọ̀dé ó ní ó já sí pàbó dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí tó sì jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí gómìnà Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì kò tí ì padà wọ ìpínlẹ̀ náà, èyí tó jẹ́ pé igbákejì arábìnrin Modúpẹ́ Àfúyẹ́ ni ló sì ń ṣàkóso ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́.